báwo lo ṣe lè ṣiṣẹ́ tí wàá fi ráàánú gbà? Gbogbo wa la mọ ewé ẹ̀fọ́ gúre, gbogbo wa la mọ̀ dáadáa. Bó lọ ṣe lè lo gúre tó fi ráàánú gbà lọ́wọ́ ayé? Ìwọ já gúre, kọjá kó pọ̀ kó kó sínú agbada tó ṣe jóògùn. Ó wàá wá ọkà bàbà tó jẹ́ ọkà bàbà funfun, ó wá igba, ó ka ọmọ ọkà bàbà funfun, iṣẹ́ ló fẹ́ ṣe o, ó ka igba ẹ̀ sínú ẹ̀. Ó wá lọ wá ọmọ àgbàdo funfun, ó ka igba ẹ̀ sínú ẹ̀. Ó wá lọ wá ohun tí Yorùbá máa ń pè ní bàká, ó ka igba bàká sínú ẹ̀. Ó wá ka igba àìdán, ó ka igba sínú ẹ̀. Ẹ̀rù alámọ̀, ó ka igba ẹ̀rù sínú ẹ̀. Òrí àmọ́ díẹ̀, ó fi díẹ̀ kún. Ó wá fataare ẹyọ kan ṣoṣo, ó fi sí. Tó bá ti wá fi sí tán, ó wá rí pé atare tó fẹ́ fi sí yẹn ó jẹ́ atare Yorùbá ńlá, tí Yorùbá máa ń sọ pé atare onígba ọmọ. Tó bá ti dọ́dọ̀ àwọn lékulẹ́ja, ó ní atare ńlá tí Yorùbá máa ń pè látare onígba ọmọ lọ fẹ́ kó fi sí. Tó bá wá lè rí rẹ̀, ó wá ka ọmọ atare igba, ó fi sí. Ká sọ pé kò dán lójú pé irú ẹ̀ náà fún wọn, tàbí wọn ò mọ irú ẹ̀, ó wá ka ọmọ atare igba, ó fi sí. Kọ́ ní kíní jẹ́ gba 200 nígbà àwọn nǹkan tí mo sọ yìí. Ó wá jóògùn yìí, tó bá ti jóògùn yìí tán, ó bá parí. Ìwọ dà ìjóògùn yìí, dà sínú oyin, kó máa la. Láṣẹ Elédùmarè, ó ráàánú gbà, kò sí bí ọdẹ tó ti ní ráàánú. Ìka tó wá ga jù, ìyẹn tí Yorùbá máa ń pè ní ìka mo ga jù wọ́n, ní Yorùbá máa fi ń la. Bó lọ tún ṣe lè lo iṣẹ́ yìí? Sórí ewé yìí ó dáa fún kánsà, anti-cancer léwé tó wà nílẹ̀ tó ń wò yìí. Any form of cancer cells tó wà lára, ibikíbi tí cancer cell báyìí wà lára ẹ̀ dáadáa mọ̀, ọ̀lẹ́lẹ̀ ewé láti kill cancer cell tó wà lára ẹ̀. Lọ́nà wo? Ẹni tó bá ní cancer lára, ohun tó kàn máa ṣe ni pé máa gbo ewé yìí kó máa mú. Olódùmarè ọmọ pínsẹ́. Ewé gúre máa gbó kó máa mú, cancer cell àtán lára ẹ̀ yàtọ̀ bá wà fi lò lóṣù mẹ́ta. Ìwọ tó wá jẹ́ pé ní tiẹ̀ kíní lọ ní ulcer, whether pelvic ulcer ni o, whether kíní kan ulcer ni o, type of ulcer tí ìbá wò jẹ́, máa gbo ewé gúre kó máa mú, ulcer ó sì tún kúrò lára rẹ̀. Ní tiẹ̀ bàbá ojú ní máa ń lọ, òyì ní máa ń kọ́, kíní kan ní máa ń ṣe ọ́. Ìwọ gbo ewé gúre fòyì. Tó bá ti wá gbo ewé gúre, tó bá ti ki dámú, fi méèkì sí, ìwọ dàámú. Ó rí i pé láṣẹ Elédùmarè, òyì ó sì kúrò lára ẹ̀ wọ̀sà. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo. Láṣẹ Elédùmarè, tó bá ti ń wá wàá bọ̀, tó bá dé junction Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbọ́kadà mẹ́ Ọlọ́run ló lè ṣe ó fẹ́ máa bá Ventures. Tó bá ṣe ń bọ̀ lójú ọ̀nà, wàá máa rí signpost iléeṣẹ́ wa. Ó wá fẹ́ gbọ́kọ̀ wá fúnra ẹ̀. Tó bá ti dé junction àkọ́kọ́, ó ra àwọn tó ń tèso ń bẹ̀, àwọn Haúsá tó ń tèso níwájú wọn báyìí, wàá rọ́nà eléruku kan ń bẹ̀. Tó bá ti yà sọ́dọ̀ eléruku yẹn, wàá rí signboard iléeṣẹ́ ó fẹ́ máa bá Ventures. Mọ̀ tó signpost yìí bọ̀. Ire o, láṣẹ Elédùmarè.